ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ presenter gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olúọmọ live TV on YouTube channel tí ẹ máa ń láǹfààní láti máa wo àwọn videos tí à ń gbé jáde lórí ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́, ìṣẹ̀lẹ̀ abàmì, ìṣẹ̀lẹ̀ àgbọ́ káwọ́mórí, àgbọ́ yanu ha tó ṣẹlẹ̀ ní ìlú ìṣẹ̀ǹbáyé kan tí a mọ̀ sí ìlú Akínlàlú níjọba ìbílẹ̀ Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní nǹkan bíi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, èyí tí wọ́n ní pé àwọn adìmọ́ra ogun tí wọ́n jẹ́ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ti ya wọ ìlú náà tógúntógún tìjàtìjà tí wọ́n sì ṣe àkọlù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní ìlú náà, èyí tí ó mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lọ ní ìlú Akínlàlú tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ara pa. Nínú àwọn ìròyìn míì tá a tún gbọ́ lẹ́nu àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n sọ wípé àwọn adìmọ́ra ogun tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí a mọ̀ sí bandit làwọn lọ kọlù nílùú Akínlàlú. Àmọ́ ìròyìn míì tó tún jáde látọ̀dọ̀ àwọn ọmọ onílùú tí wọ́n jẹ́ ọmọ Akínlàlú ni wípé rárá o, àwọn tó ń jọmọ ìlú tó jẹ́ pé wọn ò gbé nǹkan ìjà dání tí wọ́n kàn tẹ̀ jẹ́ àwọn tí ó pé wọn mọ nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ sí tí ẹ̀mí wọn tí ó sì bá lọ. Àmọ́ ìròyìn tí ń takora yìí ló mú wa gbé ìgbésẹ̀ láti wípé kí a wá sí ìlú Akínlàlú láti wá fi ojú ajé kò ní sọ ká lè gbọ́ òkodoro ọ̀rọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ikọ̀ ìròyìn Ojúkojú pẹ̀lú Olúọmọ presenter lórí ìkànnì Olúọmọ live TV wọnú ìlú Akínlàlú lọ láti lọ ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ àjálù ńlá yìí. Ilé àwọn mọ̀lẹ́bí tí ẹ̀mí àwọn ọmọ wọn mẹ́ta bọ́ tí wọ́n sì ti fikú ṣèfàjẹ́ lórí làásìgbò ìṣẹ̀lẹ̀ náà la kọ́kọ́ gbà lọ láti lọ bá wọn kẹ́dùn ká sì tún lè gbọ́ òkodoro ọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé ní pàtó àti ohun tí ó fa ikú àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ ní kíkún látẹnu àwọn ìyá àwọn ọmọ tí wọ́n jẹ́ olóògbé wọ̀nyí. Ẹ ǹlẹ́ ìyá wa, Ọlọ́run yóò bá wa rọ̀ yín nú. Àmín. Àwọn tí wọ́n kù Ọlọ́run yóò bá yín dá wọn sí. Àmín. Ẹ ní rí ìbànújẹ́ mọ́ láyé. Àmín. Kí ló kọ yín? Orúkọ mi ni Oyèbámijí Àlàbá. Bó lè ṣe jẹ́ sí àwọn ọmọ tí ẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ? Ọmọ bíbí inú mi ni, àkọ́bí mi àtàbí tẹ̀lé. Ismail Oyèbámijí, ọjọ́ oníbẹ̀ tó ń ra kòkó, ó ń ti okó bọ̀. Ó bá sì dé sínú ilé, ó gbé machine kọjọ́ wọ jàlámíà. Mo ní kí ló fẹ́ jẹ, ó ní òun fẹ́ ra bisikíìtì àti mínírààsì pé lóúnjẹ torí kò jẹ́ ẹni tó máa ń yí ọwọ́ ẹ lọ títí. Bí mo ti jókòó tọmọ mi wọ jàlámíà tó kọjá lọ báyìí kò tó ṣẹ́jú bíi 5 náà ni mo tó gbúròó ariwo pé àmọ̀tẹ́kùn wọ́n ti ya wọ inú ìlú pé wọ́n ti fún ọmọ mi níbọn. Àbúrò rẹ̀ Oyèbámijí Sẹ̀fíù, ìgbónára tó ń rí ẹ̀gbọ́n rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ló bá so mọ́ àti bàbá rẹ̀ àti Oyèbámijí Ibrahim pé káwọn ó gbé láti jẹ́ pé báyà yóò lè yè. Ọmọ bíbí ìlú wa àmọ̀tẹ́kùn, ọjọ́ ńlá, ọmọ pọ́ọ́kú lówó àti tóbi ọmọ fílà àti tóbi ọmọ ọwọ́ ni síkéènì àwọn fílàní àti kúnlé ọmọ létí máa ṣe múra nù àtẹ́mọ̀sí ọmọ àṣìpa wọn lo low cover bíi Boko Haram. Èyàn ò lè dá àwọn ọmọ bá ń ṣe fún ọmọ mi níbọn nù. Bàbá wọn wá ní pé kóun ó gbé bá ń ṣe ọjọ́ ńlá ló yí bàbá wọn kúrò lórí san ọmọ ló sì fún Sẹ́fì níbọn. Ó gbé bàbá wọn ó gbé ní àdá ní ibi ìbàyẹ̀. Ó wà ní ikùn rẹ̀.
bó ṣe fún wa ní ìbánu tó ń kálukú ta fi ń gbé wọ́n sì tún padà lọ ẹni tó ń to kó bọ̀ kí ní owó tọmọ mi ṣẹ̀ṣẹ̀ gbà sí báàgì tó gbé kọ́ ọrùn wọ́n bó ẹ̀wù lọ́rùn rẹ̀ wọ́n sì gbókù ẹ̀lú àti báàgì àti tẹ́ẹ̀tì àti kan gbogbo ẹ̀ náà lọ sì ti wù ọmọ mi ń bẹ nù ilé náà jẹ́ kí n rókù láti jẹta tán ti sọ mí sí òòrùn wọ́n gbayọ̀ mi lọ́wọ́ mi wọ́n gbàdọ̀ náà mi lọ́wọ́ mi n sunkún. kì í ṣe pé bí àwọn ọmọ yìí bá wọn ní nǹkan kan papọ̀ bóyá. rárá o rárá kò sí ń tọ́jọ́ o n tí mo kàn rí information tí Súnmẹ́là máa fi wá lọ̀ mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wípé ọjọ́ ńlá sọ wípé kò wọ́n fò ní owó kòkó pé òun fẹ́ ta ọjà fún ṣùgbọ́n ọlọ́kadà là mọ ọjọ́ ńlá sí ọmọ sọ pé òun ò rí pé ó jẹ́ oníkòkó pé kò sí. ta ni ọjọ́ ńlá yìí. ọjọ́ ńlá yẹn ni Àmọ̀tẹ́kùn tó jẹ́ Fílàní. ìgbà kìíní ìgbà kejì mo ní tí ò bá gbọ́jà kalẹ̀ ọmọ fún un ní owó n tí mo rí mọ níbẹ̀ ní wo bí Fílàní ṣe gbọmọ lọ́wọ́ mi lọ́sàn-án gan rèé o ìjọgbọ́ gbà mí o Fílàní ọjọ́ ńlá gbọmọ lọ́wọ́ mi o. kì í ṣe pé bóyá wọ́n ti níjà kan tẹ́lẹ̀. rárá o kódà ṣọ́ọ̀bù bí ọmọ mi ti ra bisikíìtì àtòkù ẹ̀ gbogbo ibẹ̀ náà náà bá. bàtà rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí. Oyèbámigí Ibrahim wọ́n lé wa gbolé wọ́n sì sálàdà pamọ́ bẹ́ẹ̀ nígbà tí bọ̀ wọ́n mọ̀ fìyà jẹ wá ni. kódà ibi ọjọ́ ńlá Fílàní ìbẹ̀rẹ̀ tó tó tún mí ní wadé nínú ilé ó tún lọ sí sùkúù kó tó bẹ̀rẹ̀ sọ́wọ́ rẹ̀ tó dé ó lọ kó àwọn ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ pamọ́ lọ sí Ìpẹ̀tù ọmọ ọkọ mi tó tún pàdé ńgbẹ́gbó tó ń fìbọn lé kiri kó òun òrùn wọn ni káàmọ́ ń tà ṣe o. ìgbésẹ̀ wo lẹ ti gbé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. ìgbésẹ̀ tá a gbé ni pé a rí wípé ajàfọ́ba ìjẹ̀bi ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ fẹjọ́ sùn pé kí yàmọ́ jẹ́ á gbé a lọ rìpọ́ọ̀tù DPO gan rí àwọn ọmọ mi nínú àgbàrá ẹ̀jọ̀ bú ẹkún pé àwọn ọlọ́pàá gan àwọn ọ̀gbọ́lọ̀ dàrú eléyìí wò a lọ sórí Yọmí nìbàdàn ó pe gọ́fìnà Ọ̀ṣun pé kí wọ́n gbà wọ́n pé a lọ ságídígbò pé àwọn ọmọ tá a pè ní kírímìnà yìí ṣé ní ìlú Akínlàlú láago kan ọ̀sán gan ṣé ni wọ́n bẹ̀rẹ̀ tán máa jalè tàbí pé náà máa ṣe jàgídíjàgan wípé kí wọ́n wá kí wọ́n mọ̀ kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ o ìdájọ́ tó bá tọ́ àti tó bá yẹ ni kí wọ́n ṣe o torí pé à ń sá fún Fílàní tẹ́lẹ̀ wọ́n tún lọ kó ìbọn lé Fílàní lọ́wọ́. kódà ẹni gan tí ọ̀rọ̀ yìí kan gan tó jẹ́ ọmọ bàbá sójà yìí gan ń kọ́ ṣó wà lára àwọn tí ìbọn bà. wọ́n àdé inú ilé wọn torí pé nǹkan tí ẹ̀jọ́ mi lójú gẹ́gẹ́ bí amòfin nǹkan jọ mi lójú gẹ́gẹ́ bí amòfin ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ lọ mú ẹni wóró kan ẹ̀yin méjì títí tó fi tàn tó gba ìbọn lọ́wọ́ yín ó tún mú yín lọ sí family house wọn títí tí yẹn fi pe gbogbo family rẹ̀ bọ́ta pé ẹ wá wọn ò lè tàn mọ́ o wọ́n fi jọ bára wọn jà wọ́n rí nǹkan kan ṣe sí o wọ́n sì fà á fẹjọ́ sọ lórí ọ̀dọ́ ìlú Akínlàlú ìyẹn nìkan fò ní àsìkò díẹ̀ káwọn ó pè wọ́n pé ṣùgbọ́n mímú tẹ́ ẹ mú wọn aago ọlọ́pàá ló yẹ ká ẹ kún wọn lọ wọ́n ṣe lọ kò tó wákàtí bíi méjì tán kó bọ̀ wọlú ìlú Akínlàlú ọjọ́ kejì àwọn tó fara pọ̀ mọ́ wọn. ǹjẹ́ ọmọ bàbá sójà ìṣó ti wá wà ní gbàgà àwọn ọlọ́pàá tàbí Àmọ̀tẹ́kùn báyìí. wọ́n gbé ìyá rẹ̀ lọ́jọ́ náà wọ́n sì gbé ìyàwó wọn kan ìjọ náà ni wọ́n sì gbé lẹ̀ kóòtù sọ fún wọn pé kàn jẹ́ kí kóòtù ọ̀wá fún wọn fúnra wọn wọ́n fi wá ṣèdájọ́ lọ́wọ́ ara wọn fúnra wọn níjọ́ kejì láti máa pa gbogbo ọmọ wa. kí lẹ fẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ gómìnà tó jẹ́ wípé a mọ̀ sí ọ̀rẹ́ aráàlú tó sì máa ń tẹ́tí gbọ́rọ̀ àwọn aráàlú. ẹ ṣé mo dúpẹ́ lótìtọ́ àtòdodo àwọn Àmọ̀tẹ́kùn ti sọ mí sí òwò wọ́n ti gbọ́jọ́ ọ̀la mi lọ́wọ́ mi n tó lè tẹ́ mi lọ́rùn àárùn mo fi tọ́jú ọmọ mi n sì tí ì bọ̀ ń bẹ́ torí gírádẹ́ẹ̀tì ní Súnmẹ́là Oyèbámigí mo tọ́ ọmọ mi ó sì kú àwọn tọ́pọ̀ ọmọ mi kíjọba ọba mú wọn ibi ọmọ mi lọ kán bá rán an lọ ni o wọn náà gbọ́dọ̀ dé ni wọn fi mọ̀ pé òtítọ́ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ló lè tù mí nínú díẹ̀ tíjọba gbówó fún mi tó gbé mọ́tò fún mi kò lè dàbí ẹ̀mí ọ̀la mi ń sunkún mọ̀ pé mò ń sunkún ni ẹ ṣàánú mi kíjọba gbà mí ọjọ́ ńlá
àti Kúnlé àti Tóbi ọmọ ọwọ́ ní síkéènì gbòmìgbé lójú mi. ẹ lè mọ̀ lámọ̀tẹ́kùn torí wọ́n bojú ni wọ́n kó mọ́sínì àti mọ́tò tí ọmọ wọn wọ́n sì lo low scoffer débi wípé. àmọ́ ìgbà tẹ́ sọ pé wọ́n lo ìbòjú yìí bó wọ́n ṣe dá wọn mọ̀ gan. ẹ jèrè ìgbà tí ọwọ́ sẹ́díà tán yóò ti dúró láti gbé ọmọ mi ìkan yẹ ọkàn ní ojú rẹ̀ báyìí fẹ́ ń wá tí wọ́n pè pé Tóbi sọ́pọ̀ ọmọ Sẹ̀fíù ó dẹ̀ fi ìbọn lé débi mọ̀tálítì gbogbo ikùn rẹ̀ tẹ́ ẹ lè rí wọ́n dàbọn bo gbogbo ojú gbogbo kára. ṣùgbọ́n nínú ìròyìn tá a tún gbọ́ ni wípé nínú àwọn mẹ́ta tí ìbọn bá yẹn wípé wọ́n sọ pé ìkan ti jí nínú wọn tí ó ń gbà wòsàn lọ́wọ́ pé àmọ́ ẹ̀mí méjì ti bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ gèrè torí wípé bá wọn ṣe pa wọn ti ẹ̀ bọ́ ẹ̀wù lọ́rùn ọmọ mi wọ́n gbé wọn lọ ni ibi tí wọ́n wà ń gbọ́ pòṣogbo ni tàbí bìkan wọ́n tún kó aláàyè náà mọ́ wọ́n sọ pé àwọn ọgbẹ́ ẹ̀mí wọn kí ilé ò tó mọ́ gbogbo lọ́balọ́ba tó lọ́ọ́ kún ọdẹ lónìí lánàá. ó tó èèyàn mélòó tó farapa yàtọ̀ sí àwọn tí. wọ́n tó 15 tí mo mọ̀ obìnrin tó ń ta ata àtọmọ kékeré tán lọ ọmọ nínú ilé Kádíjà wọ́n yin ìbọn fún un nígbà tó fẹ́ pa bàbá ẹ̀ mọ́ nínú ilé obìnrin wà nínú àwọn àmọ̀tẹ́kùn yìí. nínú àwọn tó yìnbọn Amos Asipa wọ́n ń pè lójú abo òun náà wà ń bẹ torí òun ti ẹ̀ bo kínní ojú rẹ̀ ni ó wà ń bẹ. ó tó nínú àwọn àmọ̀tẹ́kùn tó wà wọ́n tó bíi mélòó. lóòdù ọkọ̀ mẹ́ta ni wọ́n. a lè ní 100 ọkọ̀ mẹ́ta pẹ̀lọ́kadà bíi mẹ́rin wà lórí ọ̀kadà. ìgbà kan àkọ́kọ́ wá àwọn bíi 4 ni ṣùgbọ́n ìgbà kan wá fẹ́ ṣe ní sùtáì àwọn tán wá kódà wọ́n fẹ́ tó 100. àwọn bíi mélòó lẹ wá dámọ̀ ni wọ́n tó bíi mélòó. àwọn tí mo dámọ̀ ọmọ ìlú ìta dámọ̀ ó ní ọjọ́ ńlá ọmọ pọ́ọ́kú lówó yísà ọjọ́ ńlá yísà Jímọ̀ Tòròmàdé Tóbi àti Kúnlé ọmọ Létí àti Amos Lásìpa àwọn tá a dámọ̀ ni nínú wọn. nígbà tẹ́ ti sọ nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni ìgbàjarè tẹ́ fẹ́ ké fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀. ìgbàjarè tí mo fẹ́ ké fọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí wọ́n gbà ní ìdájọ́ òdodo ọwálé ẹ̀kọ́ wáyé torí torílẹ̀-èdè míì náà bá gbọ́ kán lè mọ̀ wípé ìdájọ́ òótọ́ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kán má kọwọ́ òṣèlú bọ̀rọ̀ ní ayé mi torí wọn ò ní mọ̀ ṣàánú mi. ẹ dákun èmi àtọ́jọ́ ńlá ó tún lérí pa tó yẹ kù ó lòun ó tún ran wá ni ó ti sá lọ òkú báyìí ní ìsìn tó ní gbogbo wọn lòun ọ̀pá ó ti kú òlọ́rọ̀ Àmọ̀tẹ́kùn torí Fúlàní ni ẹ ṣàánú mi ìyà pọ̀ mo jẹ̀yà. ẹ bá a dárúkọ yín. Ìbíkóyè Bánjí. ìṣẹ̀lẹ̀ tó bá nínú jẹ́ tó ṣẹlẹ̀ ní ìlú Akínlàlú yìí báwo ló ṣe dé kàn yín bó lè ṣe jẹ́ gan. èmi ni ìyá mẹ́tẹ̀ẹ̀ta èmi ìyáálé ìyàwó mi rè Ibrahim Oyèbánjí lọmọ mi ọmọ méjì ti ìyàwó mi yàrá kan náà la wà. wọ́n ní pé àwọn tí ìbọn bá yìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n ń bá àwọn Àmọ̀tẹ́kùn yẹn ń fa wàhálà ni wípé wọ́n gbàbọn lọ́wọ́ wọn wọ́n bá wọn jà wọ́n dojú ìjà kọ wọ́n ṣé lóòótọ́ ni. láyé ọmọ mi ọmọ rọ́bà ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn ọmọ rọ́bà ta láyé ń parọ́ ni ẹ mọ́ gbà fún wọn. ntọ́dún náà ń sọ. ǹjẹ́ kan tí ẹ wà ń lé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. oko bẹ́ẹ̀ ni mo wà lágbúrò ọ̀bọ̀n bàbá wọn ṣe pinnu wọn ń pèsè àlè ọ̀pá ní family house ya pé nǹkan kan ṣẹlẹ̀ tètè kún ọmọ kúrò ládùúgbò ẹ̀ mọ́ kún ọ̀bọ̀n yìí o dídé tí bàbá òde mo ọmọ tó rúkọ kọ́ wá sọ náà ni mo ti ṣẹlẹ̀ ọmọ ti pa Súnmáìlà bó mo tẹ́ kémi náà mo lọ ṣàlẹ̀ ọ̀pá ọmọ mi Àṣìṣì lónà súré bọ̀ ọ̀nà mọ̀ ti pa bọ̀dá Ibrahim ọlá ti ké sẹ́fi ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ̀yìn mi gbé padà tí mo fẹ̀yìn mi tọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ kòkó tá a lọ ọwọ́ padìlà kó wálé a lè dúró mọ́ gbogbo olù ti dàrú nù ọmọ mi tèmi ìsọlẹ ẹ sáàmùrọ̀bà o. kí lẹ gbọ́ pé wọ́n sọ pé wọ́n ṣe kankan kó tó di wípé ìṣẹ̀lẹ̀ yẹn wá di rògbòdìyàn. àwọn ọmọ sọ́jà náà pamọ́lé lóko ó ṣe wá di tilé Oyèbánjí ní ọ̀yá wa o ibi ọtí wọlé wọn ò lọ ọbẹ̀ mọ́ o Oyèbánjí kò bá sọ́jà tán o
èèyàn dúró lé wọn èèyàn fọ́ gan kangi lé wọn o yàtí mímọ́ ni náà lé wọn lákẹ́làlú yìí o. ṣé kò wá sí ìdílé míì tí ẹ̀mí ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ yàtọ̀ sí ìdílé Oyèbánjí? ìdílé wa nìkan ni o wọn yòókù bẹ lọ́sibítù báyìí o wọn bẹ lọ́sibítù báyìí o bẹ́ẹ̀ ni àwọn kan kó lọ gan láàyè gan náà ti fẹ́ pọ́n gan ọpẹ́lọpẹ́ kábíyèsí wa tán lọ́lọ́ lánàá tó kún ẹ lọ́nà pé òní làwọn ò sì bá dé wọn ọpẹ́lọpẹ́ kábíyèsí wọn bàbá tó pọ́n náà o. kí lẹ fẹ́ látọ̀dọ̀ àwọn ìjọba? ìdájọ́ òdodo ni o kò sí ìdáríjìn kò sí páńpọ̀ yìí kóòtù fáínà ní kán náà lọ́ọ̀bọ̀ ọmọ mi tọ́nà ti bá yé mi jẹ́ kán lọ́ọ̀bọ̀ ọmọ mi o kán mọ̀ fún mi ò fọ̀rọ̀ òṣèlú ṣe o. kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Rèbékà Oyèbánjí wọn tó ń tàkà sí ẹ̀ yòókù káwọn tó ń bọ̀ kíjọba gba ní kalẹ̀ o ó ti lọ orí òkúta lọ́wà pé ìbátan débẹ̀ ni ọmọ ẹ lórí òkúta. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation.